Olayinka Christiana ọmọ Fagbemi aya Ogidi ọmọ wọn lẹ́rìíjiyàn Èkìtì aya wọn nílùú Gógó alálùbáríkà nínú àwọn obìnrin tó wáyé lọ́jọ́ 4 nínú oṣù 4 ó kú oríire ọdún tuntun bá ọ lókè èèpẹ̀ ọlọ́jọ́ bí ọya mọ̀ dá músòmúsò mọ́mí Peter Irewọlé Òjó mọ́mí Paul Olúwakórèdé ó ti ṣọdún ọdún yìí nínú ara líle ohun ìbàlẹ̀ ọkàn ọba lókè ò ní fi ṣòpin fún ọ ọdún tí ń bọ̀ ò ní bá ọ nínú bojì kò sì ní bá ọ lórí ìdùbúlẹ̀ àìsàn. Olayinka Christiana Fagbemi ọmọ ẹlẹ́rẹ́gìrì amọ̀nà mẹ́fà ọmọ ẹlẹ́rẹ́gìrì amọ̀nà yẹ́yẹ́yẹ́ ẹ̀ta rẹ̀ ti rá ayé ẹ̀ta rẹ̀ tèrò abọ́jà ọmọ ẹlẹ́bìrẹ́ jòbó mòsùn ọmọ lílẹ̀ etí àṣà ọ̀kọ̀ọ̀kan tún ṣe ọní bá ti ṣe méjì rẹ̀ kẹwẹ́ rẹ̀ etí àṣà ẹ lọ okú ọdún okú ìyèdùn ọdọọdún nírú là ń so lógúnlógún ọdọọdún nìran rògbò ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n ìgbà ọdún láyé ọdún kan ni fún ọ lókè èèpẹ̀.